A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti kéde àdínkù ìdá 25% nínú ọgọ́rùn-ún 25% owó ọkọ̀ fún wíwọ ọkọ̀ ìjọba. Bákan náà ni ó kéde wípé àwọn òṣìṣẹ́ ìjọba bẹ̀rẹ̀ láti ìpele kìíní títí dé ìpele 14 level 1 to 14 yóò máa ṣiṣẹ́ ọjọ́ 3 láàárín ọ̀sẹ̀, nígbà tí òṣìṣẹ́ onípele 15 sí 17 yóò máa ṣiṣẹ́ 4 láàárín ọ̀sẹ̀. Gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti ṣe àdínkù sí ìṣòro tí ọrọ̀ ajé orílẹ̀-èdè dá sílẹ̀. Sanwó-Olú sọ èyí níbi ìfọ̀rọ̀wérọ̀ ojúkorojú pẹ̀lú àwọn akọ̀ròyìn. Ó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ yóò máa lọ ibi iṣẹ́ lọ́jọ́ 5 nínú ọ̀sẹ̀, ṣùgbọ́n ìjọba yóò rí dájú wípé wọ́n ṣètò àlékún owó ọkọ̀ fún wọn. Lórí ọ̀wọ́ngógó oúnjẹ, ó ní ìjọba rẹ̀ yóò ṣí ọ̀pọ̀lọpọ̀ ọjà sí i níbi tí ará Èkó ti lè máa ra ọjà lẹ́dínwó. Sanwó-Olú tẹ̀síwájú wípé àwọn á ṣí ọjà ọjọ́ ìsinmi Sunday market ó kéré tán ọjà 42 láàárín Èkó. Gómìnà ní ìjọba rẹ̀ ti ń kọ́ ààyè fún oúnjẹ food hub láti rí i dájú wípé wọ́n pín oúnjẹ kárí àti láti gbógun ti ọ̀wọ́ngógó oúnjẹ. Ẹyọ kan ti wà ní Ìdí-òro Mushin. Ìjọba ti ń kọ́ ààyè 4 sí i pẹ̀lú ọ̀nà 7 mìíràn káàkiri ìjọba ìbílẹ̀. Sanwó-Olú ní ẹ̀dínwó ìdá 25% owó ọkọ̀ yóò bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí fún ọkọ̀ ìjọba. Lára rẹ̀ láti rí BRT, ọkọ̀ ojú irin àti ọkọ̀ ojú omi. Kò tán síbẹ̀, gómìnà ní ìlera ọ̀fẹ́ wà fún aláboyún tí ó bá lo ilé ìwòsàn ìjọba káàkiri ìpínlẹ̀ Èkó, títí kan àwọn tí wọ́n fi iṣẹ́ abẹ gbẹ̀bí fún. Lórí ọ̀wọ́ngógó oògùn, gómìnà ṣèlérí láti ṣe ìrànlọ́wọ́ lórí owó oògùn ní gbogbo ilé ìwòsàn ìjọba. Bákan náà ni ìjọba yóò ní ìjíròrò pẹ̀lú àwọn awakọ̀ aládàáni láti ṣe ẹ̀dínwó owó ọkọ̀. Ó wá ké sí àwọn ilé ìwòsàn aládàáni láti ṣe àgbéyẹ̀wò ìrànlọ́wọ́ tí wọ́n bá lè ṣe fún ará ìlú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe nígbà COVID-19. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas Tajudeen ti sọ lónìí wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ò ní agbára ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣiṣẹ́ tirẹ̀, síbẹ̀ àwọn yóò ṣiṣẹ́ papọ̀ láti pẹ̀lú àwọn aṣòfin jìjọ kojú ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè. Agbẹnusọ tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ fún agbẹnusọ àná olóògbé Gali Umar Nahaba sọ wípé àgbájọwọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè ní pàápàá jùlọ àwọn tí ó wà nínú ìṣèjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ láti kojú gbogbo ìṣòro tó ń bá orílẹ̀-èdè fínra. Ó ní ìjọba agbára ọ̀tọ̀ọ̀tọ̀ separation of power kò sí fún ìpínyà ṣùgbọ́n fún ìgbésẹ̀ àgbájọwọ́. Agbẹnusọ pinnu wípé ilé ìgbìmọ̀ yóò ṣe àmúlò ẹ̀ka ìjọba tí yóò ṣe àtìlẹ́yìn fún ààrẹ lórí gbígbógun ti ìṣòro ọrọ̀ ajé. Tajudeen ní láti ọdún 1999 tí ìjọba tiwantiwa ti padà ni ó ti ń kojú ìṣòro tirẹ̀. Orílẹ̀-èdè ti kojú oríṣiríṣi ìpèníjà tí kò tíì dáwọ́ dúró, ṣùgbọ́n agbára ìjọba tiwantiwa ń mú la ìṣòro já pẹ̀lú àtìlẹ́yìn olóògbé Nahaba pẹ̀lú àwọn mìíràn tí ó mú wọn wẹ agbami òkun rẹ̀ já pẹ̀lú ìrètí àti ìdúróṣinṣin. Agbẹnusọ tẹ̀síwájú wípé lónìí àwọn ṣe ìrántí ìgbé ayé Nahaba tí ìgbẹ̀yìn rẹ̀ kò sí fún kíkó ọrọ̀ jọ ṣùgbọ́n fún iṣẹ́ takuntakun tí ó ṣe sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì gómìnà fún ìpínlẹ̀ Edo Philip Shaibu ti pegedé gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò abẹ́lé fún ipò gómìnà ọdún 2024 lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n kéde Shaibu gẹ́gẹ́ bí olùdíje du ipò gómìnà ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024 pẹ̀lú ìbò 301 nínú 559 ìbò abẹ́lé tí wọ́n dì lábẹ́ ìṣàkóso Honorable Moses Bartholomew. Ìròyìn jábọ̀ wípé ní kété tí wọ́n parí ìbò abẹ́lé ní àjọ Edo State Security Network (ESSN)
pẹ̀lú ìhámọ́ra ogun ya wọ gbọ̀ngàn ibi ìdìbò bí wọ́n ṣe dí gbogbo ẹnu ọ̀nà àbáwọlé sínú gbọ̀ngàn tí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún àwọn aṣojú délígéètì àti akọ̀ròyìn láti má ráàyè bọ́ síta síwájú àkókò ìdìbò abẹ́lé yìí ni àwọn aṣojú kan ṣe ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún wọn láti má kópa nínú ètò ìdìbò láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n ní ìgbàgbọ́ wípé wọ́n ń tẹ̀lé àṣẹ ìjọba ìpínlẹ̀ ní ilé ìtura Edo níbi tí ètò ìbọwọ́lù àwọn aṣòfin ti wáyé. Agbẹnusọ fún àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn Festus Owu wá rọ Shaibu láti ràn wọ́n lọ́wọ́ fi èròǹgbà wọn ránṣẹ́ sí olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP wípé kí ìbò wọn jẹ́ èyí tí yóò ṣe àgbékalẹ̀ gómìnà tuntun bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù kọkànlá. Àìjẹ́ bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí àwọn ṣiṣẹ́ tako ẹgbẹ́ nígbà tí ìdìbò gangan ìbá fi máa bẹ̀rẹ̀. Shaibu wá fi dá wọn lójú wípé ìbò wọn yóò ṣe iyebíye níbi tí ètò ìdìbò abẹ́lé. Kí wọ́n má bẹ̀rù, òun á fi gbogbo rẹ̀ tó àwọn tí ọ̀rọ̀ kàn létí. Ó ní àtìlẹ́yìn wọn ṣe àfihàn wípé òun yóò ṣe àṣeyọrí lẹ́yìn ìdìbò abẹ́lé àti níbi ìdìbò ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórí ológun agbèfọ́ba CDS Ọ̀gágun Christopher Musa ti ṣe ìkìlọ̀ fún àwọn tí ó ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ènìyàn ibi tí wọ́n ń pè fún ìdìtẹ̀gbàjọba lórílẹ̀-èdè látàrí ètò ọrọ̀ ajé tó doríkodò. Musa ṣe ìkìlọ̀ wípé ọwọ́ òfin yóò bà sórí àwọn tí wọ́n ń pè fún ìdìtẹ̀gbàjọba. Ọ̀gágun sọ eléyìí níbi ìfilọ́lẹ̀ ọ̀nà àbáwọlé 6th Division Nigerian Army and Officers Transit Accommodation ní olú iléeṣẹ́ ológun ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Níbẹ̀ ni ó ti sọ àsọdájú ìpinnu iléeṣẹ́ ológun láti dáàbò bo ìjọba tiwantiwa ní Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Musa, ó ní ẹnikẹ́ni tí ó bá ń gbèrò àti dìtẹ̀gbàjọba kò nífẹ̀ẹ́ orílẹ̀-èdè. Ó ní àwọn fẹ́ jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà wà láti dáàbò bo ìjọba tiwantiwa. Ó ní gbogbo wa la fẹ́ ìjọba tiwantiwa, a sì ṣe dáadáa lábẹ́ ìjọba tiwantiwa. A ó sì tẹ̀síwájú láti máa ṣe dáadáa lábẹ́ ìjọba tiwantiwa. Ẹnikẹ́ni tí ó bá ṣe lòdì sí èyí jẹ́ ẹni ibi, kí wọ́n sì ṣọ́ra nítorí ọwọ́ òfin á tó bà wọ́n. Ó ní lóòótọ́ ìpèníjà wà, kò sí ìgbésí ayé tí kò ní kùdìẹ̀kudiẹ. Ìjọba àpapọ̀ ń sa gbogbo agbára láti yanjú ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Fún ìdí èyí ni ó ṣe ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n ṣe sùúrù, Nàìjíríà sì máa dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti mú ọ̀gbẹ́ni kan ẹni 30 ọdún Amba Ubong tí wọ́n ní ó ṣá olólùfẹ́ rẹ̀ nítorí ó kọ̀ kó yọjú sí i nílé ní àyájọ́ ọjọ́ olólùfẹ́ Valentine's Day. Ọlọ́pàá ṣe ẹ̀sùn wípé Ubong ṣá olólùfẹ́ rẹ̀ Blessing Onawo ẹni ọdún 25 látàrí wípé ó kọ̀ láti wá sun ilé rẹ̀ mọ́jú ní àyájọ́ ọjọ́ olólùfẹ́ lẹ́yìn tí ó gba ẹgbẹ̀rún 7 náírà owó irun ṣíṣe lọ́ṣọ̀ọ́. Kọmíṣánná ọlọ́pàá Guiyogon Grima sọ fún àwọn akọ̀ròyìn ní ìlú Calabar wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní agbègbè Òkúnì, ìjọba ìbílẹ̀ Ikom. Ó ní Ubong dìhámọ́ra ogun lọ sí ilé àwọn ọ̀rẹ́bìnrin rẹ̀ lẹ́yìn tí ó retí-remú tí kò rí i. Bí ó ti dé ibẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí í ṣá a ládàá ní gbogbo ara pẹ̀lú èròǹgbà àti ṣá a pa. Ìgbìyànjú ìyá rẹ̀ àti gbà á kalẹ̀ ni ó mú òun náà gba ọgbẹ́ lára. Lójú ẹsẹ̀ ni wọ́n ké sí ọlọ́pàá kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un pẹ̀lú àdá lọ́wọ́. Wọ́n ti fi afurasí yìí ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn fún ìtẹ̀síwájú nínú ìwádìí. Láìpẹ́, yóò fi ojú ba ilé-ẹjọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kọmíṣánná, ìyá àti ọmọ ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti padà sórílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde láti ẹnu agbẹnusọ Ọláyọmí Kọ́ìkì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni ó ti sọ èyí lónìí.
bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ajìjàǹgbara ti padà sórílẹ̀-èdè fún ìsìnkú ìyá rẹ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ, ó ní òun lè fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti wà lójúnà ìlú Ìgbòho báyìí fún àṣekágbá ìsìnkú ìyá rẹ̀, Ìyáàfin Elsie Adéyẹmọ. Ó ní wákàtí mélòó kan sẹ́yìn ni wọ́n lọ gbé òkú ìyá rẹ̀ ní ilé ìgbókùú-sí ní ìlú Ṣakí. Bákan náà ni Kóìkì ṣe àfihàn fídíò Ìgbòho pẹ̀lú àwọn kan níbi tí wọ́n fi ọkàn sí wípé ó jẹ́ ilé ìgbókùú-sí. Ìgbòho ti fi orílẹ̀-èdè sílẹ̀ láti ọdún 2021 bí ó ṣe sá gba ilẹ̀ olómìnira Benin lẹ́yìn tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kéde wípé àwọn ń wá a. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.